now the same council yẹn náà ni ó ṣì wà in charge títí kan gbogbo títì kọ̀ọ̀kan àwọn ló máa look after títì kọ̀ọ̀kan pé wọ́n máa kó bill wọ́n máa take care ẹni tó ní business ó gbọ́dọ̀ san council tax ó yẹ nísìn but n tó ṣe ní Nàìjíríà ni pé wọ́n bẹ̀rẹ̀ sí ń parọ́ for everybody pé àlówó tá a máa fi tọ́jú yín gbogbo nonsense yẹn irọ́ ló wà níbẹ̀ ó ti yẹ nísìn gbogbo nonsense tó máa ń sọ yẹn irọ́ ló wà níbẹ̀ nígbà tí kò sí investment nínú country so báwo làwọn tó máa ní ṣorílẹ̀ nísìn bábà nìyẹn àwọn eléyìí náà restaurant ni tó bá wọ nǹkan yẹn sórí supermarket ó lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pharmacist nìyẹn tó bá yá Elédùmarè á jẹ́ kí ẹ̀yin tẹ́ wà nílé kẹ́gbọ́n tá à ń sọ Koiki Media bringing the world closer to your